èèyàn lè sọ̀rọ̀ kó lókìkí èèyàn lè sọ̀rọ̀ kó mọ́ sọ̀rọ̀ là ọ̀tọ̀ lókìkí ọ̀tọ̀ lọ́la abẹ. tó kìkì mi tọ́ fọnà ojú tán yányán sísítà mi jáde ó dàbí ẹni pé ò sí sọ̀rọ̀sọ̀rọ̀ mi mọ́ láyé jọ́tà wí yìí mo wà lókè mọ̀pó ń jọ́nà mo wà lókè mọ̀pó bẹ́ẹ̀ yẹn bá rí i èrò ti kú pitì mú má débẹ̀ láàárọ̀ wa àwọn fíìmù fàdé yìí olóró ti dé o kíní Yínká Kọ́ọ̀dì bí ìgbà pé wọ́n gbégun alápánsánpá ibẹ̀ ó kó fọ́fọ́ àwọn ń lu alágbe náà wà bẹ̀ akànjẹ́ kìkìdá awọ́rò ńjọ́ náà ni dóò náà la ta sọmọ́ dòní ọlọ́run o náà la lò dí bá a ṣe wà yìí o ajẹ́ kìkìdá awọ́rò ọkà lùbáríkà abẹ gbogbo èèyàn ń pélé lórí kìtìmù tẹ́ lo 1000 2000 àmọ́ fọwọ́ pa díẹ̀díẹ̀ ni gbá Wasiu Ayinde ṣé ìgbà tí tàlàsó 84 yẹ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. tàlàsó lẹ́ọ̀mọ jó ọbẹ̀ kó dìyún mú. tí nǹkan kan jọ náà láàmú tàlàsó láàmú jó. tàlàsó láàmú jó kò sí nǹkan kan lọ́wọ́ Wasiu Ayinde jọ náà. ìjọ tọ́lọ̀ ń dé fún Wasiu náà mọ̀ pé Ọlọ́run dé fún un. tani ìgbà ń dà láàmú tọ́lọ̀ ń torí ẹ̀ para rẹ̀. ọmọ bọ́yá ń tọ́lọ̀ nílẹ̀ fún ọ kọjá bẹ́ẹ̀. Abdulwaheed Adelabu ọmọ Adégòkè pẹ́ńkẹ́lẹ́mẹ́s níjó ní ìlà dìbò tí ò wọlé. kọ́dà ẹn tó sì wọlé kò jó tutù ajá àbálẹ̀ lọ́bórí rédíò tọ́lọ̀ kónítọ̀. tẹ́ẹ̀fì máa pò yí kóòtù tẹ́ẹ̀ máa ṣe gbá kinní kan wọ́n yíbò mí ni wọ́n ṣe rú fún mi ni wọ́n ṣe gbá ni. Adelabu pẹ́ńkẹ́lẹ́mẹ́sì àsìkò ẹ̀ ló tó báyìí. níta tí ń lé Ìbàdàn tọwọ́ wa ọ̀bàrí ọwọ́ wa bá láti pàṣẹ Adelabu Wahidi Adelabu pẹ́ńkẹ́lẹ́mẹ́sì. ọwọ́ wa tẹ̀ látọ̀dọ̀ Wahidi Adelabu pẹ́ńkẹ́lẹ́mẹ́sì. àwọn kí lọ́wọ́ wa tẹ̀ ọ̀hún. ọmọ Ìbàdàn. látàyè bàbá Akínjídé Dos Anthony General ńgbà náà. láti lé wípé pé mínísítà kékeré o àìmọye junior minister tí wọ́n jẹ́ ń bàdàn àní mínísítà ojúdá mínísítà gan ọfà kọyọ níwájú àwọn senators ọfà kọyọ lọ́dọ̀ àwọn sẹ́nẹ̀tì. ìṣẹ̀lẹ̀ tó mú ní gbọ́. ó sì jẹ́ kí wọ́n mọ̀ pé òun dára àwọn lójú. àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó tu gbogbo ayé lára. ìdílé ìtàn dìde lóríṣiríṣi. ẹ rí orúkọ rẹ̀ ti jáde nínú àti ó ṣe mínísítà. ó sì mọ̀ pé núdù lọ́sàn-án ó so. ṣé alátakò ni wọ́n jẹ́ ni. ṣé alátakò ni wọ́n jẹ́ ni. àbọ̀ jẹ́ ẹni tí ó ń wà lọ síwájú tó ń lọ síwájú lọ fẹ́ jẹ́ ni àbí alátakò. Adelabu Adégòkè pẹ́ńkẹ́lẹ́mẹ́sì. bọ́ ọ bá ń ṣèdíje kan lónìí tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. mọ́ bara jẹ́ mọ́ bọkàn jẹ́ o. ó ti dé ọmọ. Ṣèyí Mákindé ẹ̀ẹ̀mẹrin ló dìbò kó tó rọ́wọ́ mú. Akọ́láwọlé ọmọ olóò. ó dìbò bí ẹ̀ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ló tó rọ́wọ́ mú. ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó mú ní gbọ́. Abraham Lincoln ó dìbò kánsílọ̀ kó wọlé. ó dìbò bí alága ìjọba àbílẹ̀ kó wọlé. ó dìbò gẹ́gẹ́ bí House of Rep kó wọlé. ó dìbò assembly kó wọlé ìyẹn l'Amẹ́ríkà. ó dìbò senate kó wọlé.
àṣé yóò padà wá ṣe president ní Amẹ́ríkà ó kọ́ rẹ̀ ò sì ní parẹ́ láéláé nínú àwọn tí wọ́n rọ́wọ́ mú nínú àti hàn ṣe dáadáa. Abraham Lincoln l'Amẹ́ríkà. Abraham Lincoln. Ṣé ibi ọ̀tẹ̀ ni wọ́n wà ní àbí ibi ìgbóguntì àbí wọ́n mọ̀ wà lọ síwájú ibi tó o bá wà? Ẹ̀gàn ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún lọ́ba Yorùbá débi tá a wà yìí. Ìjà orogún ìwọ ojú mi èmi ojú ọ lọ́ba Yorùbá débi tá a wà yìí. Ọmọ Olóòtú dé o. Ìlọrin ọba ti ní àríyànjiyàn. Láwọlé ọmọ Olóòtú dé o. Àfọ̀njá ló fà á. Ìṣẹ̀lẹ̀ tó mú. Àfọ̀njá ló jẹ́ kí controversy wà lórí Ìlọrin. Àìfọwọ́sowọ́pọ̀ ló fà á. Ó wà lọ́wọ́ Aláàfin ìgbà náà. Àólẹ̀ ló fà á. Bọ́mọdé bá ń ṣe bí ọmọdé àgbà sì máa ṣe bí àgbà. Èéṣe nígbà náà tí wọn ò fi mú Àólẹ̀ àti Àfọ̀njá kí wọ́n pè wọ́n jókòó wọn parí ìjà fún wọn. Àrọ́mọdọ́mọ wọ ọ̀bá tí máa ṣerú ìlú Ìlọrin. Ṣùgbọ́n ìwọ ojú mi sẹ́mi ní wàá forí balẹ̀ ní Àfọ̀njá ọmọọṣẹ́ mi. Ológun ni mí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ yàn ntọ́ bá gbà láàfún ìjà náà la jà tó fi dórí Awólọ́wọ̀ àtàkítọ́lá. Akíntọ́lá takú Akíntọ́lá baba lámilámi Àrọ́lẹ̀ baba òkè. Ìjí olóòlà tí í sá kẹ́kẹ́ ìjí olóòlà tí í bàbàjà. Èdì sẹ́nu abẹ jẹ́jẹ̀jẹ́ olóòlà tí í wàkọ́ dẹ́mu. Akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè. Ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ó ti dé fún gbogbo wa o. Láwọlé ọmọ Olóòtú dé o. Ìwọ Yorùbá tó o bá ń ta kó wípé kí Sunday Ìgbòho ọmọ padà wálé láti Kútọ́nù ìwọ́nu Ọlọ́run. Ìwọ Yorùbá tó o bá ń ṣàtakò rẹ̀ wípé kí wọ́n má dá Sunday Ìgbòho kí wọ́n kọ́ńkọ́ mọ́ padà. Ọ̀rọ̀ ti ń lọ lábẹ́nú láàrin pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà àti pírẹ́sídẹ̀ǹtì Benin Republic. Olóyè Tànà àti Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń fi kùn lukùn bí pírẹ́sídẹ̀ǹtì Benin bí ó ṣe fà á lé pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà lọ́wọ́ tí wọ́n ó sì kọ́wọ́ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́dọ̀ sí ọgbọ́n ọ̀fọ́n ọ̀gbọ́dọ̀ fìrùnà gbá o. Àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn kan wá ń dáná sí lábẹ́lẹ̀ bàbá ẹ̀ má fi kinní kan sórí kinní kan gbé kà má fọmọ ẹyẹ abẹ́ kẹ́ ẹ̀ má gbé kà kọ̀mọ̀lé bọ́sì àwọn tí ò ní jẹ́ rójúmójú tó jọba yín nù. Ṣé lóòótọ́ wá ni àbírọ́? Àwọn èèyàn ọ̀dà Yorùbá wá bí wọ́n ṣe dájà lẹ̀ láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá gbọ́ láàárọ̀ ẹ̀. Ayé ni èèyàn ni ẹjẹ́ asáré gbọ́kéde àtìpolówó ọjà kí n wá rọ́ọ̀lù tí wọ́n pè lé ètò tèní. Ẹ kú kalẹ̀.